Africa Content TV. Olha a mulher, ai, mamo, goma, só. Olha o Grand Mufti. Chega Grand Mufti. Olha o baba, ai, mamo, goma, só. Olha o Chief Imam, goma, só. Olha o Chief Imam. Olha o baba, Mufti Kiri. Chega Mufti Dian. Chega Mufti Dian. Olha o baba, ai, mamo, goma, só. Olha o Chief Imam. Olha o Chief Imam. Olha o Chief Imam. Chega Mufti Kiri. Chega Mufti Kiri. Chega Mufti Kiri. Olha o pai, mamo goma só. Olha o Chief Imam. Olha o Chief Imam goma só. Olha o Chief Imam goma só. Olha da da yo. Gaje ka Chief Imam. Gama bi lafiya. Musaba daidai wali Allah. Alhamdulillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. Amin. أصلي وأسلم على المبعوث رحمة للعالمين سيد الأولين والآخرين سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Amen. مقيم بابا ولولا وبالولا. Wíwá bí wa ní àárọ̀ yìí, àwa kí bàbá ní bí wọ́n kú oríire. Alhamdulillah. Gbogbo ayé ló gbà pé tẹ́ ẹ ṣe dà. Alhamdulillah. Ìjọ mẹ́rin a máa ṣe kan wá ní èèyàn lè ṣe kan kọ́ mọ́ kù bì kan. Gbogbo eléyìí tẹ́ ẹ ṣe àti ìrẹ́ nìkan tó sọ fún yóò kù sí. Alhamdulillah. A sì lè rí àbẹnijẹ́ ọba sọ pé nǹkan kan ń ṣe òun ló kù. Mo kí yín púpọ̀. Alhamdulillah. Ẹjẹ́ bàbá Mufti bí wọ́n ti rí lọ́ọ̀tún. Amen. Mufti Diha. Mo kí bàbá Mufti pọ̀ torí pé àǹfààní tá a rí àwọn ọlọ́run. Àkọ́kọ́ kọ́ leléyìí tí màá wá ní ààfin eléyìí ṣàkọ́kọ́ àti wá. Ṣùgbọ́n ká wá sọ̀rọ̀ wájú bàbá wọn ọba àkọ́kọ́ leléyìí. Gaisheka Mufti Diha. Àpáyé àtọ́lá yìí bàbá Mufti. Gaisheka Mufti Diha. Gaisheka OON. Bàbá Mufti sọ fún wa ní olélẹ̀ kan pé àjọṣepọ̀ tí ń bẹ láàárín Ìlọrin àti Ògbómọ̀ṣọ́ ti pẹ́. Ìtàn tẹ́ ń wí fún alẹ́ nǹkan nínú táwọn bàbá wa sọ fún alógbómọ̀ṣọ́ ni pé wọ́n ṣe àlímì lógbómọ̀ṣọ́. Kábíyèsí ti ń bẹ ní lórí àpèrè ìjọ náà ní bàbá wa tó yèjẹ Àkànlé òun lọ́ba ti ń bẹ mẹ́jọ náà. That was around 1779 sí 1825 àsìkò tó bàjẹ́ jẹ́ nìyẹn. Nígbà náà ni bàbá wa ṣe àlímì ni wọ́n wó Ògbómọ̀ṣọ́. Wọ́n wá ń bì kan náà àgbàlagbà wa léèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé gbogbo òlu tí àwọn èèyàn bá dé láyé wọ́n máa ń lágbolé bẹ̀ pé ilé tó dé sí ni pé ilé rẹ̀ ni. Ó dà níbo ilé iṣẹ́ àlímì ní Ògbómọ̀ṣọ́ nígbà wọ́n dé níbo wọ́n dé sí táwọn bàbá sọ pé ilé iṣẹ́ àlímì nù. Bàbá wa tí mo bi léèrè níjọ́ náà lọ́hùn wọ́n wá ń sọ fún mi pé rárá o nígbà tí àlímì dé ibi wọ́n dé sí gan níbi tá a kọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́. Bàbá tí wọ́n bí bẹ́ẹ̀ sì ń bẹ láyé wọn tí ò bàbá wa Mágàjí Aburúmọ́kù, bàbá wa Lámídì Sàlámì Adébóyè Ìtàbíyì, àwọn ní Ṣọ̀ún Ìjẹta. Àwọn ìfún wọn sì ń bẹ láyé wọn tí ò orí ọmọ ògbèrè pé mo lè tàn yìí ti wá. Wọ́n ní ọ̀gangan gbọ̀ngàn ni wọ́n dé sí. Wọ́n níbi tí mọ́sálásí Ògbómọ̀ṣọ́ wà lónìí orígun kan ń bẹ níbi tí ṣe àlébèdè sí. Ibẹ̀ ni wọ́n ti máa kírun, ibẹ̀ ni wọ́n ti ń ṣàlùwàlà, ibẹ̀ ni wọ́n ti máa ṣàdúrà. Wọ́n ní tó bá wá dijọ́ míì wọ́n á dìde níbi tí wọ́n dé sí yẹn wọ́n lọ kí ọba wa Ṣọ̀ún gbà náà láàfin. Ṣọ̀ún tó yèjì Àkànlé wọ́n lọ kí láàfin. Wọ́n máa ń lọ bẹ́ẹ̀, wọ́n máa ń lọ bẹ́ẹ̀
tí tọ́lọ́run fi sọ pé o tí ìdèbí tó jókòó tí wọ́n fi wá ń bọ̀ lọ rẹ̀. àwọn Ògbómọ̀ṣọ́ ọlọ́run ṣàánú àfẹ́jẹ́ kan lè wá ṣe bí ọ̀dọ́ wa yìí. torí bẹ́ẹ̀ àjọṣepọ̀ ọgbà náà ni ọ̀wá tán dò ní ọba àlejò ọlọ́run ní jẹ́ ọ̀tán láíláí ọba àlejò ọlọ́run ní jẹ́ ọ̀tán láíláí ọba wọn bá mo kì í yẹ kú rire. inú wa tún wá dùn pọ̀ gan pé irú wa lẹ́yìn ẹ̀gbọ́n ọ̀gbá burú tó ní á ìtumọ̀ ẹni pé ẹ palẹ̀ mọ́ pé ọjọ́ náà pẹ́ kó gùn àníyàn yìí kọ́ ló ń jẹ́ ọ̀sẹ̀. ó ṣàdúrà kan jímọ̀ fún bàbá wa ìmáàmù ńgbà tí bàbá wa ìlú Ìlọrin tá a gbọ́ kéde pé wọ́n yàn wọ́n. gbogbo àwọn àgbàlagbà wa nílùú ìlú wa ṣe ha mo ní ẹ má ṣe ha gbogbo ẹni tí máa ń fẹ́kẹ̀ mí òun kún gbọdọ̀ ronú kúṣẹ́ nìkan. mo ní bàbá wa ìmáàmù Ìlọrin tí wọ́n jẹ yìí o èmi ń tèmi o èmi ọ̀bẹ lọ́hùn kí n máa sáré wọn. gbogbo àwọn yẹn wá wò pé ẹlòmíì ó kọ lẹ́nu àti sàmì ń jí màá mo ti ṣe olórí mẹ́mbà rí. ọgbẹ́ irú àdúrà wo ni ìmáàmù ṣe yìí mo ní lọ́jọ́ orí 42 ni ìmáàmù tá a ṣẹ̀ṣẹ̀ yàn èmi 45 mo gbọdọ̀ mẹ́ta lọ́wọ́ wọn nù ṣe bẹ́ẹ̀ náà ní má bínú o now bí n bá wá sọ pé kí n mọ sàárè wọn ìtumọ̀ ẹni pé mi náà ń bẹ lọ́hùn kí n tètè lọ mo ní lójú tèmi yó ọlọ́run ní jẹ́ kí wọ́n tún jẹ ìmáàmù Ìlọrin mímọ́ lójú tèmi wọ́n á ṣe ládùúgbò àpékọ́lọ́ jẹ́ mi tèmi náà kún o bá lo bí 80 lórí ààyè yìí kí ẹ máa lọ bí bàbá wa ìmáàmù Ìlọrin jọ́ tèmi bá wá lọ láì mọye ọdún kan wá sọ fún ọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ o àwọn náà wá kí wa lÓgbómọ̀ṣọ́ èyí ń pè mí ló tèmi tó wá wá bí tí wọ́n ṣe jàǹdà ìmáàmù mi sọ o bàbá wa ọba ìlú Ìlọrin pẹ̀lú ògbọ́dọ̀ mi yóò kún dáadáa a ní gbà lẹ́sùn tó pa ọmọ pàwọn àlejò pọ̀ tí ọmọ fẹ́ wá Allah akbar ọba mufti ẹ máa ṣeun ọba mufti ẹ ṣeun ọba mufti ẹ ṣeun àlùdà ló sì jáde torí tèmi tí ọba sí àná ọba ẹ sọ pé Ọlọ́run jẹ́ pẹ́ lórí ọlá Sàtíyà jẹ́ pẹ́ lórí ìmọ̀ Ọlọ́run jẹ́ pẹ́ lórí àṣeyẹ Sàtíyà jẹ́ pẹ́ lórí ìmọ̀ Ọlọ́run jẹ́ pẹ́ lórí àṣeyẹ ìyẹ ní yẹ̀yẹ̀ lé ayọ̀ bàkà rírọ̀ ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lèkèlèkè kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. bàbá mú ti yá ilé tí mo wí o sàwọn Ògbómọ̀ṣọ́ ẹsẹ̀ kábíyèsí ẹ má ṣe é pọ̀ iwájú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ má ṣe é pọ̀. sẹ́ẹ̀rí bá a bá dákọ̀ ọmọ l'Ógbómọ̀ṣọ́ tá a bá dákọ̀ sọ̀hún wákàtí mọ́ dáńdá máa dá lẹ́ẹ̀kan náà. yà pé wọ́n bá ti dákọ̀ ọba ńlọrin bí a sì ṣe òlẹ́mẹ̀ta a wá ṣe wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa. ìgbọ́ta yìí pé l'Ógbómọ̀ṣọ́ ni sẹ́wọ̀n pé kí wọ́n bàbá ti wọ ọ̀pọ̀ tó bá kí wọ́n ọ̀pọ̀ tó bá èyí náà lẹ́ ń kọ́ wa ní kéwú. wọ́n bá ti dákọ̀ sọ̀ ń báyìí lẹ́ẹ̀kan náà lẹ́gbọ̀n yẹ ní yẹ̀yẹ̀ lé ayọ̀ bàkà rírọ̀ ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lèkèlèkè kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. àwa náà méjèèjì òkè báyìí níbi àfi ọ̀gá nínú àwa máa ná lọ. bá a ti wí l'Ógbómọ̀ṣọ́ ohun tẹ́mi àwọn ọba wa bí máa ń gbọ̀n pẹ̀lú àlàáfíà àtọ̀pọ̀ àrísìkí irú ohun náà tó jẹ́ ohun ìpìlẹ̀ àwọn bàbá wa èyí tí mo wí wákàtí ẹ̀rí tí mo wí wákàtí tó ti pẹ́ ní o èmi ni ìmáàmù 13 l'Ógbómọ̀ṣọ́ o láti ìmáàmù àkọ́kọ́ ni wọ́n ti máa wí fáwọn ọba bẹ́ẹ̀ o. bàbá wa Náfíù Ọ̀nàníyì Abógundé àtìgbà náà wọ́n ti máa wí o fún gbogbo àwọn ọba yẹn ẹ̀mí wọ́n sì máa ń gùn pẹ̀lú pàlàáfíà. o akànbẹ́ fi léyìí tá a bẹ́ fún àbọ̀ wa bàtẹ̀ ní abẹ́ fi kún ti gbogbo àwọn àìmọ̀ tó ti lọ fún l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n máa wí fáwọn ọba pé bí tí gbà l'Ógbómọ̀ṣọ́ òun kọ́lọ̀ ń jẹ́ ọgbà ń bí yìí náà kí wọ́n tẹ́ tó wá kọ́ àwa tá à ń lò torí pé Ìlọrin lọ́pọ̀ àwa ń kíw Ìlọrin làfà wa nígbà tá a tún wálé àfà wa náà báyìí ni
tí àdámà ni wọ́n kémi kí mọ̀rìkàsí lè mi tí mi ò sì lòdì sádàbí àti zùmọ́rà àti gbogbo nǹkan gbogbo alájọ ṣe. náà kéwú tí lọ rí kọ́ wa náà látún ṣe kí ni o là ń gbé káàkiri tẹ́rí pé ọlọ́run ṣàánú wa gbọ́n pọ̀ gan torí bẹ́ẹ̀ á wà fi ohun Ògbómọ̀ṣọ́ ń wí wákàtí bá àti máa wí fún bàbá wa ọlọ́lá ọba àlù lọ́rin. Péye ní yẹ̀yẹ̀ lé ayọ̀ bá kalẹ̀ rírọ̀ ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. Ọba wa tí a wí ọba wa ti dé lónílé pọ́n balẹ̀ àníládá balẹ̀jò pọ́n balẹ̀ àrírọ̀rùn àwa tá à ń pọ́n balẹ̀ ká máa ṣòfò ọmọ. Yẹ̀yẹ̀lé ayọ̀ bá kalẹ̀ rírọ̀ ní ràdàbà àrọ̀bà lọ́rùn aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba àtòkè. Bá a ti wí ohun bàbá wa ìmáàmù ìjẹta táwọn bàbá wí délẹ̀ bẹ́ẹ̀ táwọn fi kùnà fájà méjì wọ́n wì fọba ọba ti ké fájà méjì wọ́n wá dìde ẹ̀mí àwọn ọba ṣe ń gbọ̀n. Fájà méjì náà láàkàn tó ṣe bí bàbá wa aláwìyé tí máa ń ṣe nù. Tẹ́mi náà bá ti jókòó láyé ìmáàmù bàbá wa mú àlùsírò bẹ̀là. Èèwọ̀n afẹ́ máa rántí ìṣesí àwọn bàbá lọ́kọ̀ọ̀kan láti máa mú ìṣesí wọn wá. Ó lè dọ̀la kan káwọn tàdọ̀tọ̀la náà lè mú ṣe sí tèmi náà. Èmi ò tí ì máa mú ṣe sí tèmi bó lè tí wọ́n ni mo máa ń lò láwọn àyè tí má ti jókòó láyé ìmáàmù. Bàbá wa ìmáàmù jẹ́ ẹ̀ta lókun wọ̀n sọ fátíà méjì ni wọ́n máa ń ké tí wọ́n bá ti ṣe tán fún gbogbo àwọn ọba. Ọlọ́run sì ní kẹ́mi àwọn ọba yẹn kò dáadáa. Fátíà méjèèjì tá a bẹ́ẹ̀ ṣe yìí a fi kún gbogbo eléyìí tí bàbá aláwìyé ti ṣe. Abẹni ọlọ́run jẹ́ ọgbà bíi tàwọn tànà. Bismillahi rahman rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahman rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Amin. Bismillahi rahman rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahman rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب bàbá wa المسكين بالله حق يا شيخ ọlọ́mọ wa dúró tì ọlọ́mọ ní jẹ́ máa padà sí sọpẹ́lẹ́ máa wá títí láéláé bàbá wa mufti lẹ́ máa wá títí láéláé nínú ọ̀la ńlá pẹ̀lú dára lẹ́ máa. Lẹ́wọ̀n máa wà títí láéláé. Lẹ́wọ̀n máa wà títí ọlọ́wọ́ mufti nínú ọ̀la ńlá pẹ̀lú dẹ́ra. Lẹ́wọ̀n máa. Bisimilahi alam nashrah. Bisimilahi rahman rahim. Alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak. فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك.